ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Olùfẹ́ wa, àwọn bàbá wa àti Ọlọ́run wa, àṣẹ yín lọ́ba gbé yín ga fún àánú àti oore ọ̀fẹ́ ńlá láti owó kò lè rà láti tún rí ọjọ́rú mìíràn nínú oṣù karùn-ún. A gbàdúrà wípé gbogbo ohun tó rújú nínú ayé wa lẹ́yìn Olúwa yóò wá ojútùú sí o, àti wípé owó ọmọ ayọ̀ ìbùkún ìtẹ̀síwájú yóò rú wá fún wa lẹ́ni ní orúkọ Jésù. Ọ̀rọ̀ náà yìí tí a ó gbọ́ lẹ́ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́rú ọjọ́ 21 oṣù karùn-ún. Àkòrí tí a ó gbéyẹ̀wò ó ràn ọ̀rọ̀ rẹ̀. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí 17 ẹsẹ̀ 20. Orin Dáfídì orí 17 ẹsẹ̀ 20. Ó ràn ọ̀rọ̀ rẹ̀, ó sì mú wọn láradá, ó sì gbà wọ́n nínú ìparun wọn. Ìgbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Jòhánù orí 5 ẹsẹ̀ 1 dé 9. Ìwé Jòhánù orí 5 ẹsẹ̀ 1 dé 9. Lẹ́yìn nǹkan wọ̀nyí, àjọ àwọn Júù kan kò. Jésù sì jókòó, ó sì gòkè lọ sí Jerúsálẹ́mù. Adágún omi kan sì wà ní Jerúsálẹ́mù létí ibodè àgùntàn tí a ń pè ní Bẹ́sáídà ní èdè Hébérù, tí ó ní ìloro 5. Nínú wọ̀nyí ni ọ̀pọ̀ àwọn abirùn ènìyàn ń gbé dùbúlẹ̀ sí, àwọn afọ́jú arọ àti àwọn gbígbẹ. Wọ́n sì dúró de ríru omi, nítorí áńgẹ́lì a máa dígbà sọ̀kalẹ̀ lọ sínú omi náà, a sì máa rú omi náà. Lẹ́yìn ìgbà tí ó bá ti rú omi náà tán, ẹnikẹ́ni tí ó bá kọ́ wọ inú rẹ̀ á di alára dídá nínú àrùnkárùn tí ó ní. Ọkùnrin kan sì wà níbẹ̀, ẹni tí ó wà ní àìlera rẹ̀ ní ọdún 38. Bí Jésù sì ti rí ní ìdùbúlẹ̀, tí ó mọ̀ pé ó ti pẹ́ tí ó ti wà níbẹ̀, ó wí fún un pé, ìwọ fẹ́ kí a mú ọ lára dá bí? Abirùn náà dá lóhùn wípé, ọ̀gbẹ́ni, èmi kò ní ẹni tí ìbá gbé mi sínú adágún nígbà tí a bá rú omi náà. Bí èmi bá ti ń bọ̀ wá, ẹlòmíràn á sọ̀kalẹ̀ sínú rẹ̀ síwájú mi. Jésù wí fún un pé, dìde, gbé àkéte rẹ kí o sì máa lọ, kí o sì máa rìn. Lọ́gán ó sì mú ọkùnrin náà láradá, ó sì gbé àkéte rẹ̀, ó sì ń rìn. Ọjọ́ náà sì jẹ́ ọjọ́ ìsinmi. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́rú. Ọmọbìnrin kan tí ó ti fìdí rẹmi nínú ìdánwò wíwa ọkọ̀ fún ọdún 17. Ó wá sí àjọ ẹ̀mí mímọ́ wa kan. Nígbà tí ìsìn ń lọ lọ́wọ́, ọ̀rọ̀ Ọlọ́run jáde pé ẹnìkan wà níbí o kò ní ìjákulẹ̀ nínú ìdánwò kí ìdánwò tí o bá ṣe mọ́ láéláé. Ní ìgbà mìíràn tí ó ṣe ìdánwò wíwa ọkọ̀ náà, ó yege. Nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run bá wá, àwọn ìjákulẹ̀ àti ìrora máa ń dákẹ́. Lẹ́yìn tí Joshua àti àwọn ọmọ Ísírẹ́lì kọjá Jọ́dánì, wọ́n pàdé ìṣòro mìíràn, Jẹ́ríkò. Ilẹ̀ náà ní àwọn òkè ògiri tó lágbára púpọ̀. Àwọn ẹnu ọ̀nà rẹ̀ sì wà ní títìpa. Ní báyìí, àti á Jẹ́ríkò mọ́ nítorí àwọn ọmọ Ísírẹ́lì. Ẹnikẹ́ni kò bọ́ síta, ẹnikẹ́ni kò sì wọlé. Ìwé Jóṣúà orí 6 ẹsẹ̀ 1. Nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run dé, àwọn òkè ògiri náà ṣubú yakata níwájú àwọn ọmọ Ísírẹ́lì. Mo kéde àṣẹ lónìí pé ọ̀rọ̀ tí o nílò láti borí àwọn ìṣòro àti ìdíwọ́ tó ga níwájú rẹ yóò tọ̀ wá ní orúkọ Jésù, àmín. Ọkùnrin tó ní àìlera lẹ́gbẹ̀ẹ́ adágún omi Bẹ́sáídà níbi bíbélì kíkà wa tòní. Ó ti farada ọ̀pọ̀ ìrora, ìnira àti ìjákulẹ̀ fún ọdún 38. Àmọ́ ṣá, nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run tí ń ṣe Jésù ń tọ̀ ọ́ wá, ó gba ìlera rẹ̀, àti pé àyọkúrò nínú àwọn nǹkan òdì tí ó yí ká. Nígbà tí Ọlọ́run tọ̀ ọ́ wá, ohun gbogbo yí padà fún un sí rere, ní orúkọ tó ju gbogbo orúkọ lọ. Ọ̀rọ̀ tí yóò yí àwọn àlá rẹ tó dára sí òtítọ́ láì náání gbogbo ohun tí ó yí ọ ká yóò tọ̀ ọ́ wá ní orúkọ Jésù. Tí o bá ti ní ìrírí ìdè, Ọlọ́run yóò bá gbogbo ohun tí ó fi ọ́ sínú ẹ̀wọ̀n jẹ́ ní orúkọ Jésù, àmín. Nínú ìwé àwọn ọba kejì orí 4 ẹsẹ̀ 1 dé 7, ìtàn ayé ìyàwó ọ̀kan nínú àwọn ọmọ wòlíì tí ó padà sí rere. Ìtàn ayé rẹ̀ yí padà sí rere. Nígbà tí ọkọ rẹ̀ kú, ó fi ẹbí rẹ̀ sínú gbèsè tó bẹ́ẹ̀ tí àwọn ọmọ rẹ̀ fi fẹ́ di ẹrú. A dúpẹ́ nítorí kò pa ìṣòro náà mọ́ ara o.
ó ké pe aṣojú Ọlọ́run Èlíṣà, igbe rẹ̀ sì mú kí ọ̀rọ̀ jáde láti ọ̀run tó yí ayé rẹ̀ padà. Ó gba ìyanu tí kò mú un jáde kúrò nínú gbèsè nìkan, ṣùgbọ́n ó tún fún òun àti àwọn ọmọ rẹ̀ ní ohun tí wọn yóò jẹ, tí wọn ò fi gbé ìgbésí ayé wọn lórí ilẹ̀ ayé. Olùfẹ́, o lè jẹ́ kí Ọlọ́run ràn ọ́ lọ́wọ́. Ọlọ́run yóò rán ọ̀rọ̀ rẹ̀ láti mú ọ láradá, kí ó sì gbà ọ́ nínú ìdèkídè tí ó bá dojúkọ. Tí o bá ké pè é, tí o ké fún ìrànlọ́wọ́, ṣùgbọ́n bí o bá dákẹ́, ohunkóhun kò ní yí padà fún ọ o. Àmọ́ ṣá, bí o bá ké pè é, Ọlọ́run yóò rán ọ̀rọ̀ rẹ̀ láti gbà ọ́. Kókó àdúrà: Bàbá jọ̀wọ́, rán ọ̀rọ̀ rẹ sí mi lónìí ní orúkọ Jésù. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Ọlọ́run ìwọ ọ̀rọ̀ ní àtètèkọ́ṣe, Olúwa rán ọ̀rọ̀ rẹ sí mi, kí ọ̀rọ̀ rẹ kí ó gbà mí, kí ó tú mi sílẹ̀ nínú ìgbèkùn, kí ìgbèkùn tí mo lè wà. Olúwa yóò rán ọ̀rọ̀ rẹ̀ sí wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.